Africa Content TV. Hajj Umrah 2024. Hello. That's it. Allah. Bàbá ló ṣe o, ṣáàtì Ọlọ́run ló ṣe o. Wá gbé fálẹ̀ àtìk. Ọlọ́run máa gbàdúrà wa. Àmín. Gbàdúrà tàbí ṣe báyìí Ọlọ́run máa gbà. Ẹ̀yin yẹn wa Ọlọ́run aṣáájú everybody. Ọlọ́run àjẹ́ tí gbogbo wa kárí ṣe, kárí náà, kárí lò. Àlàáfíà tó pé àgbéga ẹ̀mí gbogbo ọ̀dọ̀ Ọlọ́run wa. Àjẹ́ tí gbogbo wa Mashallah. إلا بالله العلي العظيم لا حول ولا قوة 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 إلا بالله العلي العظيم. Yes, so Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah Rabbil Alamin. Al-Yatim Travels and Tours 2024. Yes, Hajj Umrah. We are here. So if you want to travel and you want to come for Hajj or Umrah, the best way, as in the best agent, Sham. Inshallah. Come and share in us a one movie. If I need to do better, Thank you, sir.